àbẹ̀wò tí olórí oko nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu tó ṣe sí ìlú jos ní ìpínlẹ̀ plateau ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹrin ọdún yìí, the 2nd of April 2026. àbẹ̀wò tí bàbá náà ṣe sí ìpínlẹ̀ plateau ó mà ti di awuyewuye, ó ti di ariwo ńlá, èyí tó jẹ́ kí àwọn olóṣèlú alátakò tó máa sọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí tinubu wípé ihun tó ṣe àti ìgbésẹ̀ tó gbé ó burú jáì, àti pé bí ẹni tí ó lọ mọ̀ọ́mọ̀ ṣe yẹ̀yẹ́ tàbí ẹlẹ́yà àwọn tí ọ̀rọ̀ kàn náà ni. ẹ rántí wípé lọ́jọ́ thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ní ààrẹ bọ́lá ahmed tinubu ló ṣàbẹ̀wò sí ìlú jos ní ìpínlẹ̀ plateau láti bá wọn kẹ́dùn lórí ìfẹ̀míṣòfò tó ṣẹlẹ̀ níbẹ̀ lọ́sẹ̀ yìí ní ìlú kan tí wọ́n ń pè ní angwan rukuba, èyí tó wà lágbègbè ìjọba ìbílẹ̀ jos north, níbi tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti fi ẹ̀mí èèyàn tí ó súnmọ́ 30 tó ti fi ṣòfò, yàtọ̀ sí ọ̀pọ̀ èèyàn tí ó farapa yánnayànna àti ọ̀pọ̀ dúkìá tí ó ṣòfò. Nítorí àti bá wọn kẹ́dùn ló jẹ́ kí ààrẹ bọ́lá ahmed tinubu kó gba ìpínlẹ̀ plateau lọ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ plateau ìyẹn gómìnà caleb mutfwang tó ti ṣàbẹ̀wò sí tinubu láti fi bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ láti fi tó létí ní ìlú àbújá. ṣá o, nígbà tí tinubu yóò dé ìlú jos, kò tiẹ̀ wulẹ̀ kúrò ní pápákọ̀ òfurufú tí ọkọ̀ òfurufú ti sọ ọ́, bẹ́ẹ̀ ni kò débi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. níṣẹ́ ni tinubu ló ti ránṣẹ́ sí gómìnà náà pé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn, ìyẹn àwọn tí wọ́n pàdánù mọ̀lẹ́bí tàbí èèyàn wọn kan sínú ìṣẹ̀lẹ̀ náà, kí wọ́n máa kó gbọ́n bọ̀ wá pàdé òun ní pápákọ̀ òfurufú. tó sì jẹ́ pé ní pápákọ̀ òfurufú gan ni ààrẹ bọ́lá ahmed tinubu ni ó ti pàdé gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ìpínlẹ̀ plateau. níbẹ̀ ló sì ti bá wọn sọ̀rọ̀ níbi tó ti ṣe ìlérí ọlọ́kọ̀ọ́jọ̀kan pé kò sí iye owó tàbí nǹkan tó ń lè fún gbogbo àwọn tó pàdánù ọmọ tàbí èèyàn wọn sínú ìṣẹ̀lẹ̀ náà tí ó lè dá àwọn èèyàn wọn tó kú padà tàbí tó lè fún wọn láyọ̀, ṣùgbọ́n tó ní òun yóò gbìyànjú agbára òun láti múnú wọn dùn láti tù wọn nínú. tó sì tún ní ìlérí tí òun lè ṣe fún wọn ni wípé òun ṣèlérí pé irú ẹ̀ kò tún ní ṣẹlẹ̀ mọ́ láí àti láí. ṣùgbọ́n níṣe ni ariwo mà sọ tí àwọn alátakò tí wọ́n ń jùkọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí tinubu wípé kí ló dé tí ò kúrò ní pápákọ̀ òfurufú tí ò lè lọ bá àwọn èèyàn kẹ́dùn níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, tàbí kó tiẹ̀ wọnú ìlú jos tó wá jẹ́ pé pápákọ̀ òfurufú náà ni ó dúró sí tó tún ti ń sọ̀rọ̀ tó tún sì padà. wọ́n ní ọ̀rọ̀ tí tinubu tiẹ̀ sọ wípé nítorí pé pápákọ̀ òfurufú náà ìyẹn ti ìlú jos kò ní iná àti pé òun gbọ́dọ̀ tètè kúrò láti padà sí ìlú èkó, ni wọ́n ní ọ̀rọ̀ náà bí ẹni tí ò tiẹ̀ bá àwọn ará ìpínlẹ̀ plateau kẹ́dùn rárá ni. tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ń di awuyewuye ńlá dàsìkò tí a ṣe àkójọpọ̀ ìròyìn.